A kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ọlọ́run kò ní fi èyí ṣe òpin ìsinmi ọ̀sẹ̀ fún gbogbo wa o. Àmín. Ìròyìn Feli-feli ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Sátidé, ọjọ́ àbámẹ́ta tó kẹ́yìn sọ́sẹ̀, ọjọ́ keje nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà, eyín tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí, eyín ọ̀mọ̀wé Abdullahi Ganduje, bàbá òun lánàá ló ti gbé ìgbésẹ̀ akin pẹ̀lú àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta kan èyí tó gbé kalẹ̀ tó sì búra fún wọn. Àwọn ìgbìmọ̀ ọ̀hún ló gbé kalẹ̀ lójúnà láti lè wá ọ̀nà àbáyọ sí fàákàjà èyí tó wà láàrin gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ Lucky Ayédatiwa wípé kí wọ́n yanjú aáwọ̀ ọ̀hún èyí tó ń bẹ láàrin àwọn àgbààgbà tó jẹ́ olórí ìpínlẹ̀ ọ̀hún méjèèjì, èyí tí ọ̀rọ̀ ọ̀hún tó ti fẹ́ máa di iná nú pápá èyí tó ti ń tàn káàkiri ilé báyìí bẹ́ẹ̀ bá sì gbàgbé ní ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu tó rìnrìnàjò lọ sílẹ̀ òkèrè fún ìtọ́jú ara rẹ̀, ní ìgbà náà ló fi gómìnà èyí tí ṣe igbákejì rẹ̀ ló fi sílẹ̀ wípé kó di lémù. Wọ́n ní lẹ́nu ọjọ́ péréte èyí tí gómìnà lò lẹ́yìn odi ilẹ̀ yìí kó tó di kó darí dé, ní igbákejì rẹ̀ ló ti ṣe àwọn owó kan báṣubàṣu, èyí tó fà á kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n kọ ìwé láti sọ wípé àwọn fẹ́ yọ igbákejì gómìnà náà ọ̀gbẹ́ni Lucky, àwọn fẹ́ yọ kúrò ní ipò gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí bákan náà ní igbákejì gómìnà náà ọ̀gbẹ́ni Lucky ló kọ ìwé sí adájọ́ àgbà ní ìpínlẹ̀ náà wípé kódà àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ọ̀hún lọ́wọ́ kọ́ lórí gbogbo ìgbésẹ̀ yòówù tí wọ́n lè fẹ́ gbé èyí tó fẹ́ tako láti yọ òun tàbí kí wọ́n pe òun sí ẹjọ́ kankan Ní báyìí gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ rí Ganduje, eléyìí tó tún jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC nílé lóko lẹ́yìn odi ilẹ̀ yìí òun ló ti wá gbé àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta ọ̀hún kalẹ̀ níbi tí wọ́n ti fi gómìnà ìpínlẹ̀ Katsina tẹ́lẹ̀ rí tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹgbẹ́ òṣèlú APC náà, Aminu Masari, tí wọ́n fi ṣe lórí àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta ọ̀hún èyí tí wọ́n gbé kalẹ̀ èyí tí ó yanjú aáwọ̀ èyí tó ń bẹ láàrin Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Lórí ọ̀rọ̀ fàákàjà èyí tó ti ń dá wàhálà sílẹ̀ báyìí lórí ọ̀rọ̀ sabuké èyí tó jẹ́ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tí Alhaji Atiku Abubakar láti inú ẹgbẹ́ òṣèlú APC tó ń fi ẹ̀sùn rẹ̀ kan Tinubu wípé ayédèrú ìwé ẹ̀rí ni Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ Nàìjíríà èyí ló ń gbé kiri tó sì ń tẹ́ pẹpẹ rẹ̀ fún àwọn ibi tí ó yẹ kó ti lo ojúlówó ìwé sabuké Ní báyìí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà Ìdìgbò ní ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó ti fìgbà kan jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó fún sáà méjì ẹ̀ẹ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ṣojú fún Òṣòdì Ìsọlọ̀ ẹkùn ìdìbò ọ̀hún tó ti ṣe sáà méjì lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Jude Ìdímọ̀gù òun ló ti sọ̀rọ̀ jáde báyìí wípé ẹjọ́ ogun omi ẹjọ́ ogun ó sinmi, ẹ jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ráyè ṣe ètò ìṣèjọba rẹ̀, wípé gbogbo wàhálà ẹ̀hún lásìkò èyí tí wọ́n ń gbé kojú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu yìí ó ní kì í ṣe ohun tó dáa rárá ó wá sọ fún Alhaji Atiku Abubakar láti inú ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ọmọ yòókù èyí tí wọ́n ń pẹjọ́ láti fi tako ìbò èyí tí wọ́n fi kéde Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC nínú ọdún tá a wà yìí lẹ́yìn ìdìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú oṣù keje. Ọ̀gbẹ́ni Jude Ìdímọ̀gù ó ní kí wọ́n jẹ́ kí Tinubu ráyè ṣètò ìṣèjọba rẹ̀, kí wọ́n fi sílẹ̀ kí wọ́n jẹ́ kàlàáfíà ó jọba ní orílẹ̀-èdè yìí.
nítorí pé láti jẹ́ olórí ní ìpínlẹ̀ tàbí ní orílẹ̀-èdè ó ní kì í ṣe ohun tó rọrùn rárá o. Lákòótán nínú ọ̀rọ̀ Jude Ìdímògbò lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá ní ìpínlẹ̀ Èkó, ó ní òun wòye o wípé àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà làwọn ènìyàn tí wọ́n fa Bọ́lá Ahmed Tinubu lẹ́sẹ̀ lọ́tùn lósì tí wọ́n ò fẹ́ kó lọ síbi ìṣerere. Ó ní nípa ìdí èyí, ó ní òun fi àsìkò yìí rọ gbogbo àwọn ènìyàn náà kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n jèbùrẹ́ kí wọ́n fọwọ́ wọ́nú o, kí wọ́n jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ráyè tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe, kó gbà wá kúrò lóko wàhálà èyí tí Nàìjíríà ti torí bọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ilé-iṣẹ́ eléyìí tó ń ṣe kòkárí ọ̀rọ̀ epo bẹtiróòlù ní orílẹ̀-èdè wa Nàìjíríà NNPCL àwọn ni wọ́n ti gbé ìròyìn kan jáde o lórí ìkànnì ayélujára wọn X lánàá wípé látàrí ìròyìn ayédèrú ẹlẹ́jẹ̀ kan èyí tó tàn káàkiri wípé ilé-iṣẹ́ NNPCL torílẹ̀-èdè yìí yóò fi owó kún owó epo tí wọ́n ra jálá bẹtiróòlù kan. Ọ̀rọ̀ ti wá jáde báyìí, àṣẹ ti tẹ̀lé. Ilé-iṣẹ́ NNPCL ọ̀hún wá sọ di mímọ̀ ò lánàá tí ṣe ọjọ́ Jímọ̀ wípé lọ́wọ́ báyìí o kò sí nínú èròǹgbà àwọn rárá o láti fowó kún oye tí wọ́n ta jálá epo bẹtiróòlù kan kúrò ní iye eléyìí tí wọ́n gbé sí. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣọ́ra fún ìròyìn ẹlẹ́jẹ̀, bákan náà kí wọ́n máa ṣe ìwádìí ohun gbogbo síwájú kó tó di pé wọ́n gbé ìròyìn jáde, pàápàá jù àwọn tí wọ́n fi ayélujára láti máa ṣe ohun tí ò tọ́ láti wá ìròyìn àbí láti wá ojú rere àwọn ọmọ ènìyàn. Wọ́n ṣe ìkìlọ̀ fún wọn o wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n má ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, bákan náà kí wọ́n má kó ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ìlàhílo ìpòrúurú ọkàn lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù tó ń ti ayédèrú ìròyìn eléyìí tí wọ́n ń gbé jáde lórí ayélujára o. Wọ́n wá ní lọ́wọ́ báyìí o iye tí wọ́n ń ta jálá epo bẹtiróòlù kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni wọ́n sì ń tà lọ́wọ́, àti wípé gbogbo ìgbìyànjú ti ń lọ lábẹ́lẹ̀ o láti lè tú àwọn ilé-iṣẹ́ ìfọ epo orílẹ̀-èdè wa Nàìjíríà láti lè tú wọn ṣe kí ọ̀rọ̀ epo bẹtiróòlù nílẹ̀ yìí kí iye tí wọ́n rà kó lè wálẹ̀ o. Wọ́n ní ṣùgbọ́n iye tí wọ́n ń tà ni wọ́n sì ń tà o káwọn ọmọ Nàìjíríà kí wọ́n lòdì, bákan náà kí wọ́n kẹ̀yìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ eléyìí tó lè fún wọn ní ìpòrúurú ọkàn. Lórí àyẹ̀wò eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe lójúnà láti lè mọ pàtó irú ikú tó pa gbajúgbajà ọ̀dọ́ ọkùnrin akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Ìlérí Olúwa Ọládìméjì Alọ́ba èyí tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad báyìí, ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó CP Ìdòwú Owóhùnwá lánàá lásìkò èyí tó ń jábọ̀ onífẹ́lẹ́jógí o fún àwọn akọ̀ròyìn lólúléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó wà nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó sọ di mímọ̀ o wípé látàrí àwọn abẹ́rẹ́ líle mẹ́ta kan eléyìí tí nọ́ọ̀sì tó fún Mohbad òun ló fà á tó fi po ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rẹ́kùnrin ọ̀hún tó fi pè é jáde lọ́nà líle èyí tó ṣe okùnfà ikú Mohbad. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, arábìnrin nọ́ọ̀sì eléyìí tó fún Mohbad lábẹ́rẹ́ mẹ́ta líle ọ̀hún èyí tí wọ́n fi orúkọ rẹ̀ léde Fèyíṣayọ̀ Ògèdèǹgbé òun wọ́n ní ọjọ́ 12 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lásìkò tí wọ́n gbé Mohbad lọ sí ilé ìwòsàn wípé ó ń kófìrí àwọn àìṣedédé kan nínú ara rẹ̀. Wọ́n lóun ló fà á tí arábìnrin yìí tó ṣe fún ní àwọn abẹ́rẹ́ mẹ́ta líle èyí tó fa fífà èyí tí ẹ̀mí Mohbad tó fi bọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà tó sì jẹ́ Ọlọ́run ọba nípè. Nípa ìdí èyí o, arábìnrin náà sì ọ̀hún Ògèdèǹgbé òun ni wọ́n ti mú o tí wọ́n sì sọ wípé ìwádìí ṣì ń lọ o. Ọ̀rọ̀ yìí jẹyọ nínú ìwádìí eléyìí tí àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe ìwádìí lórí ikú Mohbad lẹ́yìn tí wọ́n wú òkú rẹ̀ kúrò nínú sàárè tí wọ́n sì sí o, àti èsì àbájáde èyí tí wọ́n fún alámòjútó ní ìpínlẹ̀ Èkó fún iléeṣẹ́ ọlọ́pàá Ìdòwú Owóhùnwá kó tó di kó taari ìròyìn ọ̀hún fún àwọn akọ̀ròyìn lánàá ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ẹ̀ka àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó alámòjútó eyín CP Ìdòwú Owóhùnwá lánàá ló fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé látàrí àwọn ìdúkokò mọ́ lílo oògùn olóró
àti àwọn ìwà kò tọ́ eléyìí èyí tí wọ́n hù lórí ayélujára, èyí tí gbajúgbajà èyí tó tún jọ̀gá iléeṣẹ́ èyí tó ń gbórin jáde èyí tí Mohbad wà lábẹ́ rẹ̀ kó tó di olóògbé eyín Azeez Fáṣọlá tí gbogbo èèyàn mọ̀ sí Naira Marley àti ọ̀gbẹ́ni Samson Balógun ẹlẹ́tùú tí gbogbo èèyàn mọ̀ sí Sam Larry. Wọ́n ní àwọn ìwà kò tọ́ tí àwọn ènìyàn méjèèjì ọ̀hún tí wọ́n hù òun ló fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó tún so mọ́ ikú Mohbad o. Wọ́n ní nígbàyé Mohbad, wọ́n ní Naira Marley àti Sam Larry ni wọ́n jẹ́ gbajúgbajà ògbóǹtarìgì oníṣẹ́ ibi àti tó ń wà gbájú rẹ̀ lórí ayélujára. Bákan náà lílo oògùn olóró àti ìdúkokò mọ́ tí wọ́n dúkokò mọ́ Mohbad. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí lára àwọn nǹkan tó jẹyọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún Naira Marley àti Sam Larry, èyí tó fà á tó tún jẹ́ kí ikú Mohbad, kí ikú arákùnrin ọ̀hún kó yá kánkán ò léyìí tó tún ti lọ sí ilé ìwòsàn níbi tó ti rí ikú òjijì tó ti rí he. Ìdòwú Owóhùnwá tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ń jábọ̀ fún àwọn akọ̀ròyìn lánàá ní ìpínlẹ̀ Èkó àwọn èsì àbájáde àti iṣẹ́ tí àwọn ọlọ́pàá ti ṣe sẹ́yìn lórí ikú Mohbad àtìlẹ́ tí wọ́n sì ń ṣe lọ́wọ́ o. Ó ní Naira Marley àti Sam Larry láìpẹ́ láì jìnnà ilé ẹjọ́ yóò dá ẹjọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin tí wọn yóò sì fojú winá òfin orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Sátidé títí di ọjọ́ míì ìfẹ́tùmọ̀ láǹfààní láti bá ọ̀túnrò èmi ìpàdé lórí ìkànnì yìí Feli-feli TV. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa ò ní di o. Fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín, eré àtayọ̀ láàbí pàdé. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.